olóòkọ mi Buhari head of state ọlọ́run bá wa fún ní àlàáfíà. Àmín. bàbá túra lẹ̀ púpọ̀ ni àwọn tí bá ṣiṣẹ́ yìí lágbára pé ìwọ ló tú àṣírí wa ọmọ ìdíjọ́ wọn tẹ̀ sí sọ̀nkan sí bàbá náà lọ́dà wàhálà yìí lẹ̀ bàbá lóhùn òṣèlú ààrẹ yìí níjọ́ tóun ti bẹ̀ láyé àwọn ìyá wa táwọn bu wọ́n ti lọ bí wọ́n ti ṣe kíní àwọn ti darí àwọn jọ ṣe mítìnì ẹ̀ṣá àjàbọ̀dá yín ọkàn tiẹ̀ ọkọ̀ àrí lùwà ọ̀ ẹ̀yẹ ẹlẹ́nu bẹ́ẹ̀ lọ́hùn nísìnyí àwọn kan ti mọ ní pé ṣé ìtọ́lọ̀ yìí tọ́ abẹ́rẹ́ náà àwọn kan ti ń retí yẹn pé kò ní wọ́n tún wò pé bàbá ò ní dé nígbà tí wọ́n ṣe dá wọn lójú ẹni tí ó ṣe dáadáa fún Nàìjíríà ọ̀pá Ọlọ́run nìkan ní ọmọ aláàánú wa bó ti mú rọ́ọ̀lì wá fún wọn Ghana tí ká bàa fi wá dídì ẹ̀rù lò ní Ọlọ́run lókù tí ó mú wa gbogbo ẹ̀yin tẹ́ tíráàbù jáde àti ẹ̀gbá wa táwọn òkú ònúlé náà sí bí ayé ẹ̀yin lẹ́yìn kan lọ Amẹ́ríkà ẹ̀ lọ gbogbo ẹ̀ gọ́fúnà ó wọ tírẹ́ẹ̀nì pẹ̀lú yín ni òun nìkan ló bí ìlú ẹni tì ọlọ́dọ̀ yìí fi ìtọ́jà mélòó nínú kọ́dà òṣùpá ní kọrin yìí ó ní pa ya yẹyẹ lórí ó ya yẹyẹ Nàìjíríà yìí kánsẹ́lọ̀ náà òun náà ní pa ọ̀sẹ̀ tí ọmọ ní pa níbi èmi ọmọ pé sínétọ̀ kan ọgbọ́dọ̀ ní pa tó mẹ́wàá kí ló dé ẹ sírò iye owó táwọn pa yìí fẹ́ gbà sírò iye owó tájà rẹ fẹ́ gbà sírò iye owó pọ̀ fẹ́ gbàlejò àlejò kẹ́kọ̀ọ́ òsì wọ́n wá nítorí wọ́n mọ̀ pé ṣé yàn án rí olórí Nàìjíríà ìyá ní ìyá ọlọ́run owó là ń lọ àmọ́ wa ní wọ́n kàwé ni wọn ò rí sẹ́yìn níbo là ń lọ ẹ̀yìn kan sì jókòó ẹ̀yìn sì ń gba owó aláàtì ní òdùn gbọ̀ngàn ẹ̀ sì gbàgbé bọ́lọ́run obìnrin Allah ẹ wọ̀ kára tí wọ́n yà pàjù mọ́tò lọ nígbà tí òṣìṣẹ́ táwọn ọmọ wa ẹlòmíì tó bá sọ̀ka ìrírí ọ̀kadà tí ìjàmbá dé lọ́wọ́ pé what do you mean I want the best university in Nigeria gbà tí òṣìṣẹ́ mo ń gbọ́ ọ̀kadà láwọn ìfẹ́ jáde ní táwọn àwọn òkè ìbọn ẹ̀ lọ yìí yes ní Nàìjíríà ẹ wà àwọn ọdún tẹ́ ẹ lọ. Please subscribe to our YouTube channel Buhari TV. You guys might think I'm not serious. Let me show you guys I'm really serious. Please subscribe to our channel Buhari TV. Don't forget to visit our website buhari.com for our latest videos and shows. Thank you. And this is how you can subscribe to our channel. Below the video, you will see a subscribe button. Click on the subscribe button. Beside the subscribe button, click on the bell also. This will notify you once we drop a new video.